Orúkọ tèmi ni Michael Fatonoye. Báwo lẹ ṣe jẹ́ sí àwọn olóògbé? Kẹ́hìndé ọkọ obìnrin yẹn òun náà bí lémi, the same father same mother. So Bàbá kan náà ìyá kan náà. bàbá kan náà ìyá kan náà. So Bùkọ́lá yẹn oníyàwó ẹ̀mí lẹ̀gbọ́n yẹn. Òun náà bí lémi, kò sí ẹnì kankan láàrin wa. Báwo lẹ ṣe gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ yìí? Mo kàn wà ní láàárọ̀ ọjọ́ lọ́wọ́ yẹn náà ni wọ́n kàn pè mí ní around 7:30 pé last born wa ìyẹn jẹ́ ọ́fíìsà. Ìyẹn ló pè mí pé bọ̀dá mi onílé Kẹ́hìndé ó ń jóná òwúrọ̀. Ìbá ni mò ń bọ̀, kí ló fà á nǹkan. Mo bá sáré débẹ̀ ìgbà náà ó ti bá wọn ọlọ́pàá tó pọ̀ rẹpẹtẹ. Ọlọ́pàá wà ń bẹ̀, àwọn civil defence and so on and so forth. Àwọn sùnmọ́ bá sábẹ̀rẹ̀ rẹpẹtẹ. So later náà wá ní pé wọ́n ní wọn tẹ kọ́kọ́ mọ̀ pé Kẹ́hìndé àti ìyàwó ẹ̀ wà nílé, torí after tó ń pa wọ́n tán wọ́n kó wọn sórí bẹ́ẹ̀dì. Àtọkọ àti ìyàwó wọ́n kó wọn sórí bẹ́ẹ̀dì, wọ́n bu petrol sí wọn lára, wọ́n sun wọn. So Lekan tẹ̀ sọ ìgbà tí máa sọ fún ọlọ́pàá ó ní wọn yìnbọn fún wọn, ó ní wọn dú wọn ni. So ìgbà tí wọ́n dú wọn tán ni wọ́n sun wọn pé torí wọ́n lè fẹ́ lo fíńgà kìnnì kan tó máa ń wò. So ìgbà tí wọ́n panápaná dé sá tán sáré ṣe ìgbà tó panápaná tán òun náà rí wọn. Ìyàwó ti jókòó kékeré báyìí, ìyàwó tó tóbi gbẹ̀ngbẹ̀ báyìí kò gùn jù lọ mọ́. So Kẹ́hìndé náà tó tóbi òun náà ti rí pẹlẹbẹ, gbẹgbẹsẹ̀ ti jó, eyín nìkan ló wá ń ta fat. Irú Lekan yẹn ti expect pé Lekan lè ṣe bẹ́ẹ̀ torí Lekan ti gentle jù. Báwo ni Lekan ṣe jẹ́ sí àwọn family? Báwo ni Lekan ṣe jẹ́ sí family? Lekan ṣe family wa, driver ìyàwó Kẹ́hìndé ni. Driver ẹ̀ ni. Ìyàwó Kẹ́hìndé náà dẹ̀ ló mú wa. Tọ́dún mélòó tó ti ń ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀? Nígbà tí mi mọ̀ about 2 years ago. Irú èèyàn wo lẹ mọ̀ sí? Èmi ò gentleman mo mọ̀ sí sami later la ṣe ń gbọ́ pé court ni pé ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ni pé nǹkan ìbọ̀tẹ̀ bá ṣe ń wò kó tẹ́ bá ní kó jókòó sí ibẹ̀ ló máa jókòó sí pẹ̀lú ọ̀run ẹ̀gúngún bí ọ̀run kìíní ibẹ̀ ló máa ojú kan yẹn ló máa jókòó sí. Ẹ̀ ò lè máa jọ ń lọ ṣe kòrè lábúlé wa ni onímọ̀ ń gbé ìyàwó wa. Abúlé wa lọ́nà òkúmákin lọ́rùn ni wọ́n pè mí ní ẹlẹ́sìn. So ibẹ̀ láti máa ń gbé, òun náà ló máa ń gbé wa, ló máa ń gbé lọ school, ló máa fi sùn ní mọ́tò bẹ̀ tí ó máa fi jáde tí wọ́n fi gbé ní expect bó lè ṣe bẹ́ẹ̀. Torí ẹ̀ ká ní kò pé mo rí gangan sí ní ìbílẹ̀ pé Lekan pẹ̀lú àwọn tó ṣiṣẹ́ rẹ̀. Gbọ́dọ̀ ti confess fún ọlọ́pàá pé òun ní kó yá òun ní 200,000 pé Bùkọ́lá ìyàwó abẹ kó yá òun 200,000 ọ̀dẹ̀ ló wùn ní pé ìyẹn dẹ̀ ní kó lọ bá ọkọ òun pé kó ṣàlàyé fún un. Ó ní tàbí kó fún un lówó ọdún kan pé òun fẹ́ gbalé mi, òun fẹ́ kúrò níbi ilé tóun gbé tẹ́lẹ̀ pé òun fẹ́ gbalé mi pé tóun bá ti wá ṣéǹjì tó bá kù òun fẹ́ fi ṣe ṣọ́ọ̀bù ìyàwó òun kankan. Ìyẹn dẹ̀ ní ọ̀dẹ̀ lòun lòun lè lọ bá Kẹ́hìndé fúnra òun. So ìgbà tó ti lóun lè lọ bá Kẹ́hìndé fúnra òun yẹn ìyàwó dẹ̀ filẹ̀. So àwọn ìdẹ̀mọ̀pọ̀ ní another mission. So nígbà tí Kẹ́hìndé máa dé láti Èkó náà Kẹ́hìndé ti bá àwọn èèyàn torí Ṣọsọ bank ló wà. Next year gan ló máa retire. So ọ̀gá dẹ̀ ni. So níbẹ̀ assistant director ni ní ọ́fíìsì ẹ̀. So nígbà tí Kẹ́hìndé máa wọlé ó ti bá àwọn kan change owó bọ̀. According to náà àwọn náà bá gbé wọlé 1.5 million. Ló bá wọn change nínú gbogbo owó tán ti transfer sí. So owó yẹn náà kọ́kọ́ gbé. Ìyàwó ẹ̀ náà máa ń lọ Dubai. So wọ́n máa ra jewelries kankan gold. Gbogbo yẹn náà kó kan tó rí pé wọ́n pa wọn dáná sun wọn. But wọ́n ní confess pé òun nìkan pa wọ́n pé kankan kó àwọn kìnìún yẹn pé wọ́n ti ṣiṣẹ́ ju bí òun ṣe rán wọn lọ. According to bí ọlọ́pàá nígbà tí wọ́n mú Lekan gbà láwọn ọlọ́pàá ti sọ fún wa. Báwo ni Lekan àti ìyàwó ẹ̀ báwo ni mọ̀lẹ́bí yẹn ṣe rí nínú ìdílé yín? Mọ̀lẹ́bí ìyẹn àwọn tó ń kú yẹn, àwọn tó ń pa yẹn. Báwo náà ṣe irú ẹni wo náà jẹ́, báwo náà ṣe rí sí family yín? Ní family yín. Mi understand you torí òun náà bí lé mi the same bàbá kan náà ìyá kan náà òun náà bí lé mi kódà òun ni breadwinner family wa. So òun ló gbé bùkátà jù. Mo sọ fún pé ọmọ mi méjì ló rán lọ yunifásitì.
ọmọ méjì lọ́nà higher institution àti ọkùnrin kan àti first born mi àti second born ló rán wọn ló sponsor wọn láti bá tán ti jáde primary school ló ti secondary school ló ti ní kàn máa yọ bọ̀dáhùn lẹ́nu pé ẹ mọ̀ pé bọ̀dáhùn ò fi bẹ́ẹ̀ ní much but anything tẹ bá need ẹ máa kẹ́sọ̀ wọn wọn máa fún yín. àbúrò ẹ̀ kan wà ìtàn bílẹ̀ náà tó ṣe tí yẹn wà ní police tó sì ràn lọ school lọ́wọ́lọ́wọ́ báyìí. kí ni ìdí tó tún fi wá pa ọmọ ẹ̀. èmi ò tẹ̀ rírí mi ò tẹ̀ gbọ́ rí mi rí fún fíìmù gan mi wò ní fíìmù rí wọ́n lè pa ọkọ̀ payàwó ọmọ yẹn adàkọ́ ọmọ yẹn sá sí toilet tàbí kọ́ ọmọ bread tàbí kínní mi ò tẹ̀ rí pé ọmọ payàwó pa the whole family di. ǹjẹ́ àwọn tọkọtaya tún ní ọmọ mi. wọn ò ní ọmọ mi kankan ọmọ méjì náà bíi kankun lásìá ìyẹn lọ gbá bọ́ọ̀lù mo rò wọ́n gba lẹ́kàn lórí fèdè so nìyẹn fi kú ẹyọ kan ṣe tó kù náà nìyẹn ó dẹ̀ ń ṣe masters lọ́wọ́ ó kú àkùnrin pátápátá ni. kí lẹ retí báwo ló ṣe rí nígbà tẹ́ gbọ́ pé wọ́n ti mú àwọn tó ṣiṣẹ́ bí. mẹ́rin rí sí nǹkan kan kò mú fún mi wọ́n mú wọ́n ti bà nǹkan tó dáa jẹ́ ọ̀rọ̀ mi yẹ yín wọ́n pa wọ́n fi wọ́n lẹ̀ o wọ́n ti bà nǹkan tó dáa jẹ́ kò sí nǹkan tí mi kò sí nǹkan tó wọ́n pa wọ́n kò ṣe nǹkan kan fún fámìlì wa pé wọ́n fi wọ́n lẹ̀ kò sí nǹkan kan fún fámìlì wa ó kàn yẹn pé tó bá pa wọ́n tún nílé lọ pa olómìn sọ̀rọ̀ mi yẹ yín ìyẹn ni wọ́n lè. kí ni fámìlì ń ronú láti ṣe lórí ọ̀rọ̀ yìí. kó fámìlì ò ní ẹni tí kò sí nǹkan tá a lè ṣe àti 5 rating lẹ́ gọ́ọ̀mẹ̀ntì àti ọlọ́run lọ́wọ́ ọlọ́run lolùdájọ́ torí wọ́n ti bà nǹkan tó jẹ́ kí la fẹ́ ṣe òun náà ni big man àárín wa wọ́n tẹ̀ ti mú kúrò láti bí kàmú.